ṣiṣẹ́. I promise to ìlérí mi máa ṣe mú mi ṣiṣẹ́. I promise to ìlérí mi máa ṣe mú mi ṣiṣẹ́. I promise ó di dandan fún mi láti mú lérí mi ṣe. Ìwọ ni mo wò lójú, jọ̀wọ́ wá ràn mí lọ́wọ́. Má má jẹ́ n ṣiṣẹ́ wá, jọ̀wọ́ wá tì mí lẹ́yìn. Dákun kò má ṣe dojú tì mí o, má ṣe fi mí ṣẹlẹ́yà. There we go. Yeah. So happy. Like I'm so excited. Now you're become. And econo with the thing I'm on you pay. Much as you legal right. For left, right, and center. I'm actually telling you. Ayọ̀ṣẹ́ àwọn lọ́wọ́ yẹn sí bàbá ti gba legal right so mo lè fọ ẹni fọwọ́ bẹ́ẹ̀ pé even carry àti mo bẹ̀rẹ̀ complain you know. Even me, I'm happy, I have the ring. Yeah, obviously. Where are you now? Baby. Oh. Go on, fine. Baby, where are you? I promise to ìlérí mi máa ṣe mú mi ṣiṣẹ́. I promise to ìlérí mi máa ṣe mú mi ṣiṣẹ́. I promise ó di dandan fún mi láti mú lérí mi ṣe. Ǹjẹ́ ìlérí mi kò ní mú mi ṣiṣẹ́? Now. What's the last book? Baba is still in the shame. Wow. I would think you want like him for my kitchen. It's okay. I'm almost done.
No way. Just don't rest. It's a matter of time. I'll do the cooking. It's for resting. Oh, really? Yeah. Okay. No problem then. No problem. I'll see you. Yeah. Again, boy, Okay. You know, yeah, because so deep. Or maybe that's what some of these sweaters. I'll be just sweat. Like chicken. Yeah, right. Just dinner. Oh yeah, no. Oh, thank you. Lo va a ver. Kò ní kó ń gbẹ́rẹ́ lọ. Mo máa ṣe gbà. What is that? Mo mọ bí tí mo tún máa gbà. Èmi ìkà. Màá gbà máa tún gba extra. Lọ́wọ́ àwọn mìíràn ń sọ. Morning I'm a going to go calling now. Oh, good look at calling for morning TV call. Maybe about TV, what's in the film? Anyways, I never jam my iPhone for my continue laughing more. What is there? So, who's cooking? You. So, what is the matter with you? Why? Well, because Y has short 2 branches and a very long one. There is no problem. So, what do you want to do? Can I have general? I can get it here. Yes. Okay, so might be what I carry up with Tony. Oh. Because we have a jet to live. However, don't worry. You're my baby, so definitely I will always take care of you. Thank you, my love. How about we'll be a king Nicola kitchen in the Sherlock to my them with time. Time? Yeah, keeping a lower. She on the one year. Come by me shake time. Or the people by me move like Ofe ba mi mo imagi iyo epo all those things for time. No. But I'm not worried. You come and watch me while I do the cooking. Come, baby. Okay. Baby. Yeah, right. Oh my God. Alright. Yeah, we're good though. In fact, I'm done on there. I know she's good. I think I should feel feeling there, right? Yeah. Mother Simon for Japan, I'm sure, you know. Okay, yeah, I can buy. I'm opening your friend. Alright. You're right. We're waiting to benefit. Alright. Yeah, we like it. Come on, video couple of men.
Mommy, báwo lẹ ṣe máa sọ pé akọ ajá ni ìyàwó mi? No, now. Mommy, kò sẹ́ni tó lọ́wọ́ ní ṣe fún nǹkan tí Ọlọ́run máa ṣe láàárọ̀ kò ní ṣe látàlẹ́, and you know that. So ṣé àdúrà táwọn gbà ní pé kí Ọlọ́run wá fi wàdùwàdù kó fún wa lọ́mọ kó jẹ́ pé ọmọ yẹn náà ni ó máa rí òun wá àbí òun ló máa pa wá, so I believe that this will be done at the best time. Kò ṣẹjọ́ ìyàwó mi náà now. Or do you even have an idea if it's my fault? Mommy, so please. Àdúrà ni kí n máa fi ràn án lọ́wọ́ nsìn. Yes, mo máa yọjú sí yín, but then máa kọ́kọ́ ní láti dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí bá kúrò níṣẹ́. Yeah. Mo ti gbọ́, ẹ fi ìyàwó mi lọ́rùn sílẹ̀ for now, ẹ jọ̀ọ́. Okay. Honey? Ready for? Yeah. Babes, mo mọ̀ pé o gbọ́ gbogbo conversation èmi àti mommy. Look, má dá mommy lóhùn. Whatever she's saying, àwọn náà sọ ní ìtara ọmọ ní, she understand. But I'll put you on ṣe. I do not want any part of this to get to you in any way. Ṣùgbọ́n Ọlọ́run aṣọmọ tí wá fún wa náà gbà tí wọ́n ṣe fún wa pé àwọn bí wá yàgàn náà bá yàgàn ní bí wà náà, so I want you to think less about that, okay? Gida, I love you. I love you more. Actually, mo kó àti gbọ́ lórí fóònù tí mo sọ fún mi sí pé máa rí wọn fẹ́ kí n wá rí wọn. Then on the other hand, I would have to see my friend. But I'll make it snappy. It's my crumb share. I'll go to his place and see mommy and start coming back home because me and go watch too long in the house. Okay, no problem. You sure? Sure. Why? Ṣe anything ní station mi. You're welcome. I said you're welcome. Baby. Why is Mufete ni títí mú kí ẹ ò dá mi lóhùn? Baby. Don't touch me. Are you close enough? Can you excuse me, please? So le jáde kúrò yàrá yìí for now. Kí n jáde? Yes. Oh, there's no problem. I said get out. Now. No, get out, so normal. So normal, huh? I should get out. Àmì ara sọ bó ṣe sọ lónìtumọ̀ ta ló yé káfòye gbé kọ́lọ́fín ni. You're welcome. I said you're welcome. Baby. Baby. Jọ̀ọ́ ṣó lè dìde mú fẹ́rẹ̀. Oh, kí ló fẹ́ sọ? Títẹ̀ ṣe máa dìde náà náà. Kí ló dìde sọ̀rọ̀? Kí ni? Wọ́n tó jẹ́ pé àtìgbà tó ti dé láti ọ̀dọ̀ mọ́mì lẹ́kùn.
mo dẹ̀ ti change òun jáde mọ́ mi oúnjẹ tí mo ṣe sílẹ̀ fún ẹ ò jẹ. kò sí kankan kò sí kankan kò sí kankan kò sí kankan nǹkan tó bá yàtọ̀ dọ̀ mọ́mì náà kí ló ṣẹlẹ̀ ṣé mọ́mì sọ kí ló baby don't tell me you are sleeping òun gbọ́ mo baby. Oúnjẹ kò ní jẹun. Bébì, sílẹ̀ ìlò òkú wá jẹun. Tí mo ṣe fún ẹ̀yàn tó bá yẹ nípa tí mo ṣe wá dẹ̀ pẹ̀lú wà sọ fún mi. Mama jẹ́ ṣiṣẹ́ wá. Yóò wá tì mí lẹ́yìn. Dákun kò má ṣe dojú tì mí o. Má ṣe fi mí ṣẹlẹ́yà. How are you? I'm fine, you know. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi. Kí ló ṣe? Ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ti change sí mi gbogbo tí ò kìí ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti ń ṣe. Mi mọ nǹkan tí mo ṣe even nǹkan tí mo ṣe yẹn gan kò ṣàlàyé fún mi. Mo ń ṣe máa ń ó dẹ̀ ṣọ́pù gbogbo wà sí ẹ̀. So mi ò understand, no, I'm confused. That's why mo ní kí n pè é, mo mọ̀ pé ìwọ nìkan lọ̀rẹ́ tó ní náà tí mo lè bá sọ̀rọ̀. Okay, thank you. Ọmọ ọba tó wá sí fún mi. You need to calm down. Ṣùgbọ́n jọ má bínú. Èmi á rí dámiláre mo máa bá sọ̀rọ̀. But you know what? We need to see. Carry right to manage explain better. Wọ́n lè mọ̀ bí wàá ṣe bá mi bá sọ̀rọ̀. It's okay. Only one or two things láti ṣe. When I am free, I will let you know. Okay, no problem. Thank you. Bye. Problem with that marriage, you know. Wọ́n tó jẹ́ pé àtìgbà tó ti dé láti ọ̀dọ̀ mọ́mì lẹ́kùn mo dẹ̀ ti change òun jáde mọ́ mi oúnjẹ tí mo ṣe sílẹ̀ fún ẹ ò jẹ. kò sí kankan.
lóòótọ́ ni gbogbo tó ń sọ nípa àmì olójó kan tó lóun lọ sọ́dọ̀ mọ́ mi tẹ̀wọ́n tún dágbére fún mi pò ń bọ̀ lọ́dọ̀ ìgbà yẹn náà yes àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ ó dé mo kí mo dẹ̀ change mo wọlé lọ bá ó jágbe mọ́ mi ó lé mi síta tí n bá dáná fún kò ní jẹ́ so I don't get like kò yé mi mọ́ mo pé mo bèrè lọ́wọ́ ẹ̀ náà kí ni mo ṣe kò tiẹ̀ rẹ́dí àti explain anything at all so kò dẹ̀ síbi tí mo lè lọ kò séyàn tí mo lè pè mo dẹ̀ mọ̀ pé ìwà àti ẹ̀ 5 and 6 ni so that is why tí mo ní kí wọ́n bá ẹ kó bá mi bá sọ tó bá tẹ̀ nìkan tí mo ṣe kó sọ fún mi náà. ọ̀gá omi ìgbé tó bá tiẹ̀ dáná fún gan kò ní jẹun mọ́. bó ṣe ń ṣe nìyẹn. kí ló lè máa rán pẹ̀lú Dámiláre náà I don't understand. Nevertheless mi ò fẹ́ kó máa ronú lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ you just have to calm down. ó máa ní sọ̀rọ̀ ni kò yẹ ọmọ wọn kò ṣe sí ọmọ pé mi ò fẹ́ stress fún àgbo ṣe wáyé gan ti wá stressed already. I don't want any stress from you at all. Look at you, you're stressed already. Really? We should find. You won't go through stress, so we'll never okay. Fẹ́ràn mi. Kí ló sọ pé Dámiláre? Fẹ́ràn mi ò sí nígbà pẹ̀lú mi náà. Mo ní Dámiláre ti change. Mo ní gbogbo nǹkan tí mò ń ṣe fún kò bá mi ṣe eré mú dẹ̀ ti change nílé. Baby. Hey. How you doing? Fine. I got you this. Oh, wow. Oh my God. Thank you. Oh. I hope you like it. Yes. Oh, wow. I love it. Yeah, I love it. Okay. Right. Oh, wow. Hey. sọ pé orí ò fẹ́ pé ni sọ pé ò fẹ́ lọ́gbọ́n ni látàláyé ti dá lágbàtàláyé ti dá irọ́ ti sọ pé ọkọ lolówó orí aya nǹkan tí mo wá dẹ̀ fẹ́ ló máa bá mi fẹ́ at the end of the day sórí ẹ pé má bẹ́ẹ̀ pé ọ̀dà pé o yẹ. Dámiláre. Yes. What's going on here?
going on there. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Níbo? Ọmọ bèbí yìí misbehave now. Ó miss. Kí ló dé? Right on the line lórí. Wá kí ni gbogbo eléyìí náà? Kí ni gbogbo eléyìí náà? Mo bá ṣọmọ kan tó ṣe ni. Ṣọmọ kan tó ṣe ni. Damilare. Yes. I don't know what she did to you. And mi ò fẹ́ mọ̀ kó tó ṣe fún ẹ. What's wrong with you? O fẹ́ mọ̀ kó tí ìyàwó tèmi ṣe fún mi. Ìyàwó tiẹ̀ ni wọ́n máa tún báyìí. Aha! Ó ṣe ṣe sọ ni. Ìyàwó tiẹ̀ ìyàwó tèmi lèmi bá wí. My friend, oya gbé sùn yẹ kó tó tó. Look at her face. Ṣé tí ojú ẹ̀ṣẹ̀ rí lẹ́yìn tó fífẹ́? What's wrong with you? Are you out of the sense? Fẹ́ràn mi, má dà sí ọlọ́kọ àti ìyàwó lélẹ̀. Ọlọ́kọ àti ìyàwó lélẹ̀, má dà sí rárá. Má dà sí rárá because ó mọ̀ nǹkan tó ṣe. What are you saying? So ti dàgbà jù ni. Bẹ́ẹ̀ kí ni ẹ̀? Ó lè jẹ́ ìyàwó ẹ̀ fine. But we're friends. Àjọ dàgbà pọ̀ ni. So o ní ẹ̀rọ ti máa ṣe tẹ̀lé náà. Wọ́n sọ́ọ́ lọ́wọ́ síbẹ̀. Ṣé wọ́n lè fẹ́ bá mi tó lé mi ni? Ààrẹ sọ̀rọ̀ máa sọ́bọ̀. Ṣé wọ́n lè fẹ́ bá mi tó lé mi ni? Ó dàbí pé o mọ iye ọmọ yìí. Tí o bá dẹ̀ mọ iye ẹ̀, bóyá màá bá ẹ máa tọ́jú ẹ̀. Because you are being stupid. Wọ́n mú ìṣòro ọmọ. O fẹ́ fẹ́ yàwó mi. Tí o bá lè lọ máa bí àwọn ọmọ ẹ̀ fẹ́ náà. Bravo. Wọ́n ti sọ náà. Ẹ̀yin ìwọ àṣìwà àti ẹ̀ ẹ̀dìjọ́ wọlé wọ̀dé tẹ́lẹ̀ àbí. No, obviously no. Kí ló fẹ́ ṣe ní tí o bá ti yọ owó sókè fún ọkọ ọmọ yìí? I swear you will regret it. I will regret it. Yes, she will go with you. Ẹ̀gbọ́n ó ti ń wá ikọ̀ ẹ̀ ti ń wẹ̀ láti máa ṣe tẹ́lẹ̀ náà wàá máa tẹ̀lé máa lọ gbẹ̀yìn gbẹ̀yìn. Wàá tẹ̀lé máa lọ gbẹ̀yìn. Kí ló ṣe lọ gbogbo ẹ̀ ṣe look at you gbogbo ọ̀nà ẹ̀ ṣe ìfẹ́ ló wá dorí ẹ̀rú máa bì. Ó wà ní fẹ́ẹ̀tì mọ́. Okay, o fẹ́ bá mi tó lé mi àbí. Because you are husband does not mean you keep her out. Come on, dídé kọjọ́ kò fún mi. Ẹyin wọ́n ní stress nínú ẹ̀. O ti gbé bá aṣẹ́wó. O ti ṣàṣẹ́wó. Right? Sọ̀rọ̀ tó bá yẹ kí lọ́ọ̀sìn tí fẹ́ràn bá yẹ kí lọ́ọ̀sìn dìde kò tẹ̀lé fẹ́ràn mi máa lọ. Ìṣekúṣe tó wáyé wá ṣe yẹ kó wá ṣe dáadáa kó tẹ́ ẹ lọ́rùn. Àwọn ọkọ mi ni kì í ṣàṣẹ́wó. Ẹ̀yin ayé sọ wọ́n yà sọ fún àpọ̀ sọ fún àpọ̀ sọ fún mi kó àpọ̀ ọ̀pọ̀ lọ. Meaning you are high or Why love you so much? I love you too, Salami. Sure. Yes. Alright. Salami. I'm taking you out. So where? I love dinner. You know. From there, Walilini. You know that. I love your smile. I love you too, Salami. Okay, just smile for me. Smile for me. Oh, I feel like carrying it now. Let me carry it. Should I carry it? Ow! Okay. Sorry. You know what? Okay. Okay, just tell me anything you want. Tell me in concrete about your woman because of him. So okay, now I want you to dance for me. Okay. Can you dance? Why? Wow. Okay, Swalking. Kí ni mo tún ṣe? Kí ni mo ṣe bá? Kí ni mo ṣe? Ìwọ àti fẹ́ràn mi ẹ ti fi ọ̀bẹ jí mi níṣu jẹ àbí? Isn't it?
èmi àti fẹ́ràn mi. You stupid, you are. What do you want to eat? Yes. However, don't worry. You're my baby, so definitely I will always take care of you. Thank you, Mama. How about we are king Nicola kitchen in the Shamako. I was time. Time. Yeah, give me a lower. Ṣé wọ́n lọ́wọ́ nìyẹn? Wọ́n bá mi shake time. O lè sọ pé bá mi mú like o fẹ́ bá mi mú ìmọ̀gí, iyọ̀, epo, all those things. For time. No. But I'm not one. You come and watch me while I do the cooking. Come, baby. Okay. Baby. Chef, tí mo bí ṣiṣẹ́ gbogbo kò tó ṣe fún mi. Ṣé òkú lóko ni mo lọ́kọ ni?
Mo kì í nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ni. Tẹ́lí mo fẹ́ sọ tèmi fún. Mi lọ́wọ́ fẹ́ pa mí. Yá kí n pè mọ́ mi. Ìwọ̀n lẹ́yìn ju Olódùmarè ọ̀nà tó wá fi ẹ́ sí ẹ̀yìn jọ mi. Ọ̀pọ̀ ẹyẹ ló pọ̀ nígbò ọ̀nà tó fi ọ̀kì ṣe baálẹ̀ wọn. Bẹ́ẹ̀ tún ọ̀pọ̀ ẹranko ló pọ̀ nígbò kọ́nà tó fi kí ni wọ́n ṣe alága wọn. Èmi mọ̀ pé orí lọ́nà ṣe fún mi tó jẹ́ kí n pàdé orúkọ yìí. Wọ́n fẹ́ kó mọ ọkọ lẹ́nu kó tó sí obìnrin kó tó rẹwà lójú wọn lẹ́yìn lọ. Àyànjọ ẹni kò mọ ọkọ mi nífẹ̀ẹ́ mọ́. And I love you, Mom. I love you too. I promise to love you forever. Èmi ìyàwó Dámiláre. No. Kò possible mi. Dámiláre. Kí ni mo ṣe fún ẹ gan-an? Mo fẹ́ mọ̀ nǹkan tí mo ṣe fún ẹ gangan tí mo fi decide nǹkan tó ṣe fún mi nulẹ̀. Kí ni mo ṣe fún ẹ? Tó fi rò lọ́kàn rẹ̀ pé kí ló lè máa ṣe fún mi? Dàkú máa nà mí lọ. Dámiláre, kí ni mo ṣe fẹ́? Lónìí náà ni mo fẹ́ mọ̀. Nǹkan tí mo ṣe fẹ́ dámẹ́sọ̀ fún náà ni mo fẹ́ mọ̀ tó dámẹ́sọ̀ bá sọ fún mi màá ṣe wọ́ọ̀kì mi fún ẹ dámẹ́ mo fẹ́ mọ̀ kí ni mo ṣe fún ẹ. Obìnrin fi kí ni ìdí tí mo ṣe máa ń nà ẹ́
tí mo bá sọ fún ẹ pé bí mo ṣe máa ń lù ẹ yẹn ó máa ń tàn mí ọ́ ṣó máa believe wọ́n sọ pé ìwọ fẹ́ ṣe worst ẹ̀fẹ́ mi. Just go ahead. Torí pé mo ti rí worst already. So please go ahead and do your worst. Dámilọ́rẹ̀! Okay, ọ̀rẹ́ ti yé mi. Ọ̀rẹ́ ti yé bó ṣe máa ń lù mí. Bóyá ó máa ń tọ̀ yẹn náà ni. So anything, I mean, I'm on my way out. Anyways, mo fẹ́ dé ọ̀dọ̀ fẹ́ràn mi. Okay, is there anything to my fucking bed get or you know what I mean? Come on. Okay, I know your favorite. I'll see you when I'm back. Dámilọ́rẹ̀. Kí ni kò tó ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀rẹ́ lèmi àti ẹ̀ lọ. Kí ló lè máa ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tó lè sọ fún mi? Fẹ́ràn mi, in all sincerity, ọ̀rọ̀ èmi àti ẹ̀ àti tẹ̀yìn ó ti kọjá ọ̀rẹ́ àti dọ́mọ ìyá. Àmì láti kékeré kò ṣe kéré mi, so kò sí nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ láàrin wa tí kò yẹ kó mọ̀ sí. But ẹ̀yin ṣe nǹkan tó dùn mí. No, ẹ̀yin ṣe nǹkan tó dùn mí. Báwo lẹ̀yin ṣe máa mọ̀ pé àwọn wá ọmọ tó yẹ pé èmi àti ẹ̀ náà lájọ máa ṣe wà láyẹn here and there. Òkè gbogbo bímọ ti ṣe pé ìwọ náà mọ̀ náà ó mọ̀. Gbogbo bí okay ó kọ́ máa dédé wá akọ́ dédé máa sunkún. So does that mean she's been acting up for me? I will have sleepless nights nítorí tiẹ̀. At that kò ever lanu kó sọ fún okay now let me tell you what happened. Mo lọ sí ọ̀dọ̀ doctor Bokia ẹgbẹ́ inú mi sọmọ ọmọ ní Bokia kí n yà lọ́dọ̀ doctor mi uninformed. Mo débẹ̀ wọ́n fún mi lóògùn tí máa lò. The next thing wọ́n mú result kan jáde fún mi more like a document per se. Kí ni document wà fún? Wọ́n bá ní family planning document ìyàwó mi pé ó ti expire. Nígbà wọn ti expect Bokia o bí àtàbà ti wá fún usual family check up o ní pé òun á lè sọ fún ìyàwó mi pé ó ti expire. Ìyàwó mi ṣe family planning. Tó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ really nǹkan tó ń jẹ́ kó wá yé mi ni pé ìyàwó ẹ̀ lọ ṣe family planning. Yes, ó lè mọ̀ pé àwọn ọmọ obviously ó ṣe deliberately nìyẹn náà. Dámilọ́rẹ̀. Dámilọ́rẹ̀. Have you forgotten so soon? Ṣó ti yá gbàgbé ni? Lọ́jọ́ náà lọ. Ẹ̀yin jú jẹ́ kó máa yé wa wípé tóun ò bá sì pé 30 years of age pé òun ò ní bímọ. No due to she was school. My mom is very sick, that's why I did not come to school today. And if I'm 30 years of age, I will not give birth because I want to have good work to take care of my children. Ẹ̀yinjú, kí ló dé tó fi ń sọ bẹ́ẹ̀ náà? O mọ̀ bóyá ọmọ ti wà ní happy home kó tó pé 30 years. Mama make the decision yẹn mo ṣe ti gbọ́. Dámilọ́rẹ̀ wò fílẹ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn kò mọ nǹkan tó ń sọ ìsọkúsọ ló ń sọ right. Ìjà lè ṣe rí. Oh my God.
God. She was. No, let's just move. Larry. Màá ṣe wọ́ọ̀kì mi fún ẹ. Gẹ́gẹ́ mo fẹ́ lọ kí ni. Mo ṣe fún ẹ. Obìnrin pé kí ni ìdí tí mo ṣe máa ń nù ẹ́? Tí mo bá sọ fún ẹ pé bí mo ṣe máa ń lù ẹ́ yẹn, ó máa ń tàn mí ọ́n. So my belief. Mo tí mo fọ́ bá ẹ kù ní. What's this? What's the meaning? What's the meaning of this? You know I love you. You know I love you. Okay, Ah! Yeah! Jọ̀wọ́ wá ràn mí lọ́wọ́.
jọ̀wọ́